mo mọ condition tí mo wà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Mo mọ tí mo ti go through. Mo believe yín torí mi gan tí mi sì ń bẹ̀ mọ́ bó ṣe ṣe mí. Ẹ wò ó ẹ̀yin èèyàn wa, a ṣe máa fún yín ní àǹfààní láti wo fíìmù náà ní ẹ̀kúnrẹ́rẹ́, ṣùgbọ́n o nínú fídíò yìí Oriyomi Hamzat ó sọ̀rọ̀ bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀, bí ó ṣe ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé òpin, gbogbo rẹ̀ ló explain nínú fídíò yìí. Ẹ fi ara balẹ̀ kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè gbádùn fídíò náà láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ó ti yá, a ó máa play fídíò náà fún yín nísìnyí. Ó ní mo lọ lé lánàá ìhòhò ọmọlúàbí wọn kò sásọ kankan lára mi mọ́ lẹ́yìn boxer àti jean mi kékeré. Ìhòhò tẹ́ bá rí picture wọ́n ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn lẹ́ẹ̀fi tí mo rí picture mi kó máa fly around. I was mo ń sunkún bí ọmọ kékeré ni. Àtọlọ́pàá àti road safety àti ultima ni wọ́n ń rẹ̀ mí. Táwọn òbí yẹn gan ń rí mi táwọn gan bú ẹkún tí wọ́n ń sunkún. The way tí àwọn èèyàn wá fi ń ṣe wọ́n ṣubú léra wọn kí n sì bẹ́ẹ̀ o mo dẹ̀ sáré débẹ̀. Àwọn tó ṣubú yẹn jẹ́ àgbé wọn mo dẹ̀ ń gbé wọn mo ń gbé wọn ẹ̀yin tẹ́ ẹ̀ sí ń bẹ̀ tẹ́ ẹ̀ ṣubú sì tún rọ́ọ̀ṣì wá wájú ẹ̀ sì tún tẹ̀ wọ́n again. Nítorí tẹ́ ẹ̀ tí kí ni nǹkan náà tí wọ́n fẹ́ fún wọn. Kí ni nǹkan náà mo tún bọ́ orí rédíò mo ní èyí tí wọ́n fẹ́ fún yín ò nítumọ̀ wọ́n kàn fẹ́ káwọn ọmọ òdùnnú ni ẹ̀bùn tí ò nítumọ̀ ní kí wọ́n lè padà ojú kòkòrò ìwà burúkú tó wà nínú ẹlòmíì kan tó yẹ pé Ọlọ́run fi dá Ọlọ́run fi ṣe bó ṣe ṣe ní ń dà wá láàmú wàláì. I pity the woman I pity her and I even pity myself. Ní ṣe bẹ́ẹ̀ mọ́ mo sọ mo ní tó jẹ́ kí n máa gbowó children carnival tí mo ṣe lágídígbò mo ní mo fi ń regulate ẹni owó tí mo fún ẹ mo lè fún ẹ lọ́fẹ̀ẹ́ but tí n bá fowó sí wọ́n da gbogbo ẹ̀rù wọ́n ti yọ géètì fẹ́ǹsì mi géètì àgídìgbò bó ṣe nípọn tó yẹn wọ́n yọ wọ́n ti tì ó ti fẹ́ ṣubú lu àwọn tó wà nínú ilé ìjọ náà kí n tó mú kí ni ẹ bá lé wọn tí mo lé wọn dànù nígbà tí n fi padà wọbẹ̀ géètì yẹn ti fẹ́ wó lu àwọn tó wà tí ẹ rí pé géètì ti fẹ́ wó ni tí wọ́n bá dẹ̀ tí géètì yẹn tó wó géètì tó ní òní wọ́n rọ̀ wọlé wọ́n wà máa tẹ àwọn tó wà tó ti wó lu yẹn wọ́n máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ nítorí tí wọ́n fẹ́ they don't care life ò ní túmọ̀ sáwọn táwa gan care fún àwọn táwa gan fẹ́ mọ̀ sànú yẹn gan ò láàánú ara wọn láàánú àwa gan. So ibi tá a bára wa dé ni o wàláhì woman yẹn try o ọlọ́pàá tá à ń expect yọ kó dé ní 8 o'clock wọ́n ti dabẹ̀ yẹn rú láti 5 o'clock. Ìta sọ ìṣẹ̀lẹ̀ from minutes to 7 náà bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn ọmọlẹ̀. Aláàjì á jẹ́ wípé wọ́n já géètì wọlé nìyẹn o. Géètì tó yẹ pé wọ́n ti tì ọdẹ wà ń bẹ̀ wọ́n fọ́ọ̀sì géètì okùn tó fi ti géètì láàrin bírèkì ni. tó wà ní 400 ó sì wá wájú oní nọ́mbà 3 ó sì ló wọn yà fọ́tò ó sì bẹ̀rẹ̀ wàhálà. Ẹlòmíì ó ti ọmọ ẹ̀ sí mi báyìí ọmọ òṣùbù yóò forí gbálẹ̀ yóò mọ̀ ṣẹ̀jẹ̀. Ìlè sọ yí òbí tí mo ti arrest silently fúnra mi tí mo tì mọ́lé nítorí bó ṣe ṣe ọmọ. Mo ní mo fẹ́ fún wọn lóúnjẹ ní kòtò àánú mo pè yẹn 1000 èèyàn 3000 plus dẹ̀ wá mo sì dá wọn 1000 lóǹtàn ẹ̀yin 3000 tó kù ẹ̀ tó kò lè ẹ̀yin 2000 tó kù ẹ̀ tó kò lè tó ń táwọn yẹn gbà tọ́ra àwọn mo pè ṣùgbọ́n inú ò ní sanwó lọlé o. Mo fún wọn ní ráìsì abọ́ méjì ẹ̀wà abọ́ méjì gààrí abọ́ mẹ́rin ni mo fẹ́ nìkọ̀ọ̀kan nínú àwọn tí mo pè yẹn o. Ṣé mọ̀ pé èèyàn kan nínú àwọn tí ò rí gbàdé lọ́ba pé dákun ó tiẹ̀ jẹ́ gààrí agolo 5 fún mi nínú tí wọ́n fún ọ ó lóun ò lè fún o ó lóun ò lè fún ó lè dànù. Nígbà tí mo wá fẹ́ mọ̀ fún àwọn tí ò rí gbà lákọ̀ọ́kọ́ padà tí mo ní wọn ó tò ṣé ẹ mọ̀ pé ẹni àkọ́kọ́ tó lóun ò lè fún yẹn tún padà wá tò ó dẹ̀ ń tì wọ́n ó dẹ̀ ń dàbẹ̀rú. Kò mọ̀ pé mo rí òun lákọ̀ọ́kọ́ ó sì padà wá fẹ́ mọ̀ dàbẹ̀rú. Greediness ojú kòkòrò ìmọ̀tara ẹni nìkan tó bá ti jẹ́ pé nǹkan ọ̀fẹ́ wọn kò rí láìfù ọmọ wọn tó ọmọ rí ó jẹ́ wọn ọ̀mọ́ nítorí ọ̀sọ́ ọmọ wọn ò kí ẹ̀ díwèé tí wọ́n ṣe máa ń ṣe Ọlọ́run kódà ó dàbí pé kéèyàn máa lójú àánú gan Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí gan bóyá Ọlọ́run ò fẹ́ because èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí